Sórí ìpọ́njú. Affliction. Èdè owó ni wọ́n ń pè ní ìpọ́njú. It's not lack of money, it's called affliction. Ẹlòmíì lówó. Some are wealthy. Ẹ̀táyé rẹ̀ burú jẹ́ni tí ò lówó lọ. But our life is as worse as compared to person that has no money at all. Bẹ́ẹ̀ni, wọ́n jí àwọn kò bímọ. Some were allowed to give birth. Wọ́n wá ń pọ́n wọn lójú lórí ọmọ wọn. They are taking their life over their children. Ọmọ yẹn wà fún wọn láyọ̀ inú wọn To bàjẹ́. give them joy and they are now becoming. Wọ́n ò jẹ́ kí àwọn kò bímọ. Some were not allowed to give birth. Ọmọ yẹn ni wọ́n fi ń pọ́n wọn lójú. And they are using that Bẹ́ẹ̀ni, to afflict them. wọ́n jí àwọn kò ní pèbè Some tí were wọ́n allowed to have àjẹ́ their wọ́n calling. bẹ́nẹ́fìtì But they now kankan. allow them to benefit from the calling that God has called them. Àwọn fi ìnira And they are ṣiṣẹ́ going through Olúwa. hardship. Tó wọ́n gbàdúrà o. They are praying. They can Ó fast. fi ọkùnrin kan àwọn ìjọ ni. Oníṣẹ́ ọkùnrin tí wọ́n kò ní mọ́tò mẹ́ta láàrin oṣù mẹ́rin. Within 4 months. Nígbà tájọ́ ń gbàdúrà oṣù mẹ́rin lè gba mọ́tò mẹ́ta. Within 4 months, it was given to Ọkùnrin yìí ní pariwo yóò láti fìtayé ọ̀gbọ́n mọ́. Torí wọ́n fẹ́ pọ́n lójú. because they want to afflict him. Tẹ́rí àìsàn ní Why tẹlòmíìsà storm is sickness? kò sí àlàáfíà. There is no sun here O at ní all. láti orí títí bí Except from àtẹlẹsẹ̀. the soul of your health, Kò your sí feet. àlàáfíà. There is no sun here at all. Èyí ṣe jẹ́ òfìsì sí mọ́. Èyí ó máa sọ̀tẹ̀ síwájú àtiwájú. Gbogbo orí ló ṣàìsàn. Gbogbo orí ní ṣàìsàn. Ọkàn ni ó sì dákú. Láti àtẹ́lẹsẹ̀ tí ó fi dé orí. Kò sí ìlera nínú rẹ̀ bí kò sí ọgbẹ́. Àìsáyà orí kìíní ẹsẹ̀ kan. 1 verse 5. Láti àtẹlẹsẹ̀ From the Títí feet dé orí. to the Kò crown sí of the ìlera head. nínú rẹ̀. kò sí ìlera. Nínú rẹ̀. Gbogbo orí ló ń ṣe All the àìsàn. heads are sick. Gbogbo ọkàn ni ó sì dákú. Gbogbo ọkàn ti dákú. And all the hearts Torí are wọ́n ń full pa lójú sá. because they are afflicted. Tí wọ́n bá fi àlàáfíà pẹ́yìn lójú. Ẹ̀sà tí wọ́n bá fi ìjákulẹ̀ pẹ́yìn lójú. Ẹ lọ bẹni tó rí iṣẹ́ gidi ẹ lọ bí léèrè tó ṣiṣẹ́ gidi tó sì bẹ̀rẹ̀ àṣẹ gbà lọ́wọ́ rẹ̀. Tó tún tó fún oṣù méje tó tún ló lè tó gbà. Tó ti wọ́n ti wá sọ di bó ṣe rí níbi òní ló ti rí. Ọ̀wá àtijọ́ tó rí tó lè ṣe bọ́dún méjì. Wọ́n ń pọ̀ lójú sà. They are afflicting through his Òkè ìṣẹ́ni tí ò lówó It's lọ́wọ́ only the nìkan. last money alone that is afflicted. Wọ́n ti gbà pé The new ó ní ògo He has láti glory báwọn èèyàn lápàdé to meet great láti men. iṣẹ́ níbi tó dáa bẹ́ẹ̀ àníjọ́ máa pẹ́. But we don't want to stay there for long. Tọ́ba tí wá rí díẹ̀, If you was able to wọ́n manage gbà á. that, Tọ́ba tó rí díẹ̀, After the while, wọ́n gbà ó máa wá mú kírí àjò sóò it will make Abámọ̀tò the man become ìgbésí ayé wo lélẹ̀ ìgbà. ask a question. Wo àwọn nǹkan tẹ́ fi pọ́n lójú rẹ̀, wọ́n jẹ́ wọn máa ṣiṣẹ́ bẹ̀ wọ́n Why gbé wọn lákòókò. some were allowed to work, but the last service in life. Ẹjọ́ ni wọ́n fi ń pẹ́ lómi Why ìlú. some is caught Tó bá ti ń lé kankan yóò tún lé ẹjọ́ owó gbẹ̀jọ́ dìde. Tó bá ti parí ẹjọ́ kan, ẹjọ́ mi ò dìde padà. Bẹ́ẹ̀ni ọ̀tá níbi ṣe ń dààmú ẹnì kọ̀ọ̀kan. Pépà ni wọ́n fi ń pẹ́ lómi lójú. Ìwé kan ló fẹ́ gbà. Ìwé tó wá fẹ́ gbà yìí. Ìwé ìlú wa ń lé láti jọ ìjọ òbí ìgbà. Ẹgbẹ́ rẹ ti gbà. Ó ṣe lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta. Ìyẹn ló wà ń lu olú. Like the person that is in different countries, and it's very 20 years will not be granted the document. Those that went there for 5 years are giving thanks to God for that. Orí wọn fẹ́ pọn Because they lójú. want to afflict them. Ẹ̀sà Yes, sir. wọn a máa fi iléèwé pọ̀yàn They can lójú. use evil school. Tó lọ sùkúù kan. Ẹ̀sà àbùkà tuntun ló ṣe lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta. Ẹ̀sà àbùkà ó ṣe lẹ́ẹ̀méje. Àwọn tó ti jẹ́jọ parí tẹ́jọ ṣe lákòókò. Àwọn tí fi sàtífíkẹ́ẹ̀tì yẹn ṣe tó They are dà. not working as educated in a good place. Bẹ̀ wọ́n fẹ́ pọn lójú gbogbo gbàdúrà. Kí ni wọ́n fi ń pọ̀ lójú? Ọlọ́run àpọ́sù Ayọ̀ Babalọ́lá ó gbé mi láàárọ̀. Ìpọ́njú Affliction. ìyẹn ni Naomi fi yarí pé sílẹ̀ ń dèrò sí Olúwa yóò ṣe ìparun títí dé òpin. Ìpọ́njú kì yóò dìde lẹ́ẹ̀kejì mọ́. So onírúurú ni ọ̀nà tí wọ́n ń gbà yọ sí kálukú sá. Àlá ni wọ́n fi pẹ́ lómi lòdì. Wọ́n ò ní jí ó lálàáre. Ó ní wọn fẹ́ kó ní fọ́kànbalẹ̀. Ẹ̀sà wọ́n á máa fi BP lásán pọ̀ yẹn lórí. They can even use BP to trouble someone's life. Má sọ pé lásán ni BP. Don't say BP, blood pressure, just ordinary. Ẹ́ ìtọ́mọ̀ àwọn nọ́ọ̀sì. If you not say blood pressure, Àyà yọ̀ ọmọ já sí. if you get it still, Àfọmọ tí ó ṣẹlẹ̀. we don't know what Yẹ́wà ẹ̀ tó yẹ̀ wò yóò tó lo òkè. A tó ń já wálẹ̀. Yóò tó lọ ọlẹ̀. Wọ́n kàn fẹ́ dààmú ayé rẹ̀ wípé BP tán wò. that blood pressure. Ní ọdún tó ti jáde sí mi. Ẹ pẹ̀lẹ́ mọ̀mọ́ BP náà fẹ́ kọ́lẹ̀ jẹun.
ìkìdìrín ní pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni ọ̀fíìsì fi jáde sí mi ọmọ ní ó ti wà ní 180 oníbàyẹ̀wò ó ló ti wà ní 190 110 mo ti gbọ́. O tó yá oníbàyẹ̀wò ó ló ti wà ní 210 mo ní ókè lẹ́bùtẹ́ fẹ́ gbé wá nù mo kàn kọrí sí ẹ̀rìmọ̀ ní tí mo tẹ́ gẹ̀rìmọ̀ tí mo bọ́ọ̀lẹ̀ oríkìlọ́wà ó ló ti wà ní 190 100 wọ́n kàn tó gbé èrè olóní ó ló ti wà ní 170 90 bí mo kàn dé ìdòrí mo ní wọ́n gùn òkè kẹta lọ ó ní ẹjẹ́ ìyàwó mo ní má yẹ̀wò ọkàn lọ ọkàn débi oríkìlọ́wà ó ló ti wà ní 130 80. Now it's 138 now. Tí a bá bẹ́ẹ̀ fi pààyàn lójú. Ẹ̀sà ó lè fi pààyàn. À ń sọ nípa àpọ̀jù ọ̀gá. Mo gbàdúrà. Mo pe Olúwa. Olúwa fi lẹ́gbẹ̀ẹ́ mi o. Torí èmi fura pé ó wá sí ìtọ́ àní o. Bàtà ó ní bíbí tó wà ní jẹ́ntárégún. Ọ̀tá ẹ̀. Torí mo fura pé kò sí kankan tó ṣe mí. There's nothing wrong with me at all. Ó ṣe wá ń lo òkè. Why is he not growing? Mo jókòó ni mi ò ṣe I kankan. said that he's not even doing Ó ṣe wá ń lo òkè. Why is he Christian? Kò sẹ́ni kan tó fúnra yín fúnra. No, I don't even give myself problem at Ó all. ṣe wá ń lo òkè. Why is he Christian? Ó ṣe wá ń lo òkè. Why is he Christian? Mo fi fura pé ó Now dàbí I pé became conscious. àwọn ará bíi Maybe lọ́fẹ̀ẹ́ people máa are behind this predicament. So ìpọ́njú sà Affliction. kò dáa. It's not good to be all at all. Affliction ṣe kọ́. Ègún tiẹ̀ mi. Máa dán tiẹ̀. Don't adopt at all. Ọ̀gá Master. a máa bàyé yẹn It jẹ́. can destroy someone's Ẹ life. wo mi sà. Look up to me, sir. A ti èrè ní onípọ̀njú sà torí ọpọlọ kì í nọ́mà mọ́. Affliction is a victim of foolishness in life. It can be wise. Mo gbàdúrà fẹ́nìkan ọ̀dí kí ni wọ́n fi ń pọ̀ lójú. Lónìí iná Olúwa gbé mi. Wọ́n á máa fi promote ẹ̀pọ̀ yẹn lójú. The guy is promoted bẹ́ẹ̀ ni wọ́n á fi iṣẹ́ kan pọ̀. while the person be in the place of office for 50 years, 20 years. Salary rẹ̀ ò increase. His salary is not increased at all. Promote He was not promoted at Bag all. rice increase. Bag of rice. Ẹ̀wà increase. He's a Christian. Owó olé His increase. faith is a Christian. Salary ò increase. But salary remember Torí wọ́n fi sẹ́ rẹ̀ because I say work to afflict him. bẹ́ẹ̀ ni sà, ó ní àyàn akóni ti sẹ́ And they are standing that matter to make our work affliction. Bẹ́ẹ̀ ni Exodus chapter 1 Exodus verse 11. 1 verse Wọ́n ní 11. akóni sẹ́ They are standing that master to wọ́n kọ́ afflict ilé the ìtọ́ work. fún Fáráò. They are Wọ́n tún built kọ́ out of fún faith. òrìṣà rẹ̀. And the people inside also. Ẹnáwó yìí. Lift up your two hands. Ẹ pariwo Jésù. Shout Jesus aloud. Ìwú ẹ̀mí ìpọ́njú. Lórúkọ Jésù. Bí ayé mi lẹ̀. Oyoyoyoyo. Lórúkọ Jésù.
àkọ́kọ́ lórí. Jáde. Jáde. Olúwa wá.